Kí Olúwa kó bá wa san Sheikh Ibrahim Al-Khalili onímájèsín àfá ọlọ́pọ̀lọpọ̀ mímọ́ ni àwọn ni wọ́n kọ̀mpósì wákà yìí gẹ́gẹ́ bí information tí ó tẹ̀ wá lọ́wọ́ tó sì jẹ́ information tó dájú tí a sì ní document tó báàkì àti fọ́tò tí àwọn ọlọ́pàá tí wọ́n ya Tani Olohun èyí tí ó pè rẹ̀ ní Tani Olohun Abdul-Azeez. Èyí tẹ́ bá ṣe wo program tá a ṣẹ̀ṣẹ̀ parí tán nísìnyí ẹ ó rí i pé ọ̀rọ̀ rẹ̀ wáyé nínú ọ̀rọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe tán nísìnyí. Màá tún play díẹ̀ lára fídíò rẹ̀ kan lẹ́yìn ìgbà táwọn ọlọ́pàá ti ní àwọn ti gbẹ́sẹ̀ lé ọ̀rọ̀ ìṣẹ̀ṣe kò lè wáyé ní Kwara State lẹ́yìn yẹn ló tún lọ ṣe fídíò yìí. táwọn bá sọ pé tó bá ṣe léyà ká lọ bọ́lọ́pàá pé wọ́n fẹ́ disturb wa wọ́n ṣe léyà àlè lọ bọ́lọ́pàá pé àwọn fẹ́ disturb wa wọ́n ṣe Christmas bóòlù oníṣẹ́ṣẹ́ àfẹ́sọ ẹdún lábẹ́ òfin Nàìjíríà tí a sọ wípé Ìlọrin níbí òkúdọ̀ sọdún oníṣẹ́ṣe àfẹ́sẹ̀ṣe láìpẹ́ lọ́sí kó Nàìjíríà àbájáde tàgbéjáde pẹ̀lú lọ́ọ̀yà àwọn ẹlẹ́gbọ́yìn àwọn tí àtàgbéjáde àtàwọn àti lọ́ọ̀yà àtàwọn olóyè lórí àbájáde wọlé wòye. Thank you for coming for this meeting. You are all there and you had the CP and the CP said they cannot guarantee our safety and we are saying that the Nigerian Constitution allows us for freedom of worship, freedom of religion, freedom of our thoughts and conscience. We can commune in our private houses and also in public, and we are peace-loving people. Ìṣẹ̀ṣe does not mean violence. Ìṣẹ̀ṣe is not a secret cult. Ìṣẹ̀ṣe is a peace-loving culture of our ancestors, and it is tied to the rivers. And we are saying you have right to worship in public, but the DPO has said that the Commissioner of Police has said they are not going to assist us. They are not going to grant us safety. So, and we have made it clear to them that it is highly discriminatory because the Christians, they hold their Christmas. There is no breakdown of law and order. The Muslims, they hold their Salah. There is no breakdown of law and order. We now, the traditionalists, we said we want to do our own. They now said there is a breakdown of law and order. We have told them that, look, okay, can you, if you say River Yemoja is not okay, give us, we have given you alternative. Let us go to Rabina or Moro. You said no. So as it is, we are peace-loving people. We are not going to fight. We are not going to bring down the law, bring them to the breakdown of law and order as she has pretended. We are going to take the necessary legal actions, and that's what I think we should do. So thank you very much. I have filed against. Gbogbo àwa tí a bá wo fídíò yìí Nàìjíríà gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe níbi fídíò tí a kọ́kọ́ ṣe a ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa
òfin ìlú kọ̀ọ̀kan ló ní òfin tiẹ̀ ìlú kọ̀ọ̀kan ló ní òfin tiẹ̀ and tí a bá wo tí a bá wo ìlú kọ̀ọ̀kan a ó rí i pé ìlú kọ̀ọ̀kan ló ní òfin tiẹ̀ àti bí wọ́n ṣe ń lo òfin. Èèyàn kọ̀ọ̀kan ó entitled láti ní property. Tí èèyàn kan bá wá fẹ́ tamper pẹ̀lú property oní property, ẹ rí i pé ẹnìyẹn ti fẹ́ transgress. So tó bá ti transgress pé ó fẹ́ débi ààlà ẹnìkan tó já sí pé ẹnìyẹn ló ní ìkápá property ti tiẹ̀. So ẹnìyẹn ti fẹ́ kọlu òfin lábẹ́ the right of having property. Tí a bá wo ọ̀rọ̀ odò oko olówó yẹn ní lápèjúwe, so mọ́gàjí tó wà ń bẹ̀ ara ilẹ̀ àwọn fámìlì wọn ni, àbí ká sọ pé odò yẹn ó ti bọ́ sí area ìkápá wọn. So àwọn ni wọ́n mu omi ibẹ̀, wọ́n ń fọṣọ ń bẹ̀, odò wọn ni. Kì í ṣe odò yẹn ló ń jẹ́ Iyemọja o. Orúkọ àdúgbò ló ń jẹ́ Iyemọja. So àwọn èèyàn ni wọ́n ń sọ odò yẹn di odò Iyemọja. Kì í ṣe pé bóyá Iyemọja kan wà ń bẹ̀ àbí bóyá wọ́n ti ń bọ odò yẹn lásìkò kan wọn bọ́ mọ́, kò sí kan tó jọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò tó wà ní Ìlọrin kí Àfọ̀njá tó di Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn àdúgbò kan ti wà nílọrin. Bàtà Àfọ̀njá di Ààrẹ Ọ̀nà Kakanfò, wọ́n kírètì àìmọye àwọn àdúgbò. Bàtà Àfọ̀njá fi wà nílọrin síwájú kí Sheikh Alimi tó dé, kò sádùúgbò kankan tí ń jẹ́ Ajíkòbí, no. So until lẹ́yìn ìgbà tí Sheikh Alimi dé àti àwọn tí wọ́n bá dé láti Ìṣẹ́yìn, Usman tó yá sí pé jagunjagun ni ní Ọ̀yọ́, tó tẹ̀lé Sheikh Alimi wọ Ìlọrin pẹ̀lú àáfàá rẹ̀ àlùfáà Hajj, ni wọ́n jọ wọ ìlú Ìlọrin ní 1812. 1812 náà kúrò, wọ́n dé ibẹ̀ yẹn ní nǹkan bíi kàràkàrà 1816 sí 17, torí pé ìrìn àjò Ọ̀yọ́ sí Ìlọrin ó gbà wọ́n bí ọdún 5, torí pé wọ́n ń dúró láwọn àdúgbò kọ̀ọ̀kan. So Usman yẹn òun máa ń lọ sí area ibi tó di Ajíkòbí lẹ́ni, ó máa ń lọ pàdé àwọn fámìlì ẹ̀ tí wọ́n wá láti Ìṣẹ́yìn. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà sọ pé gbogbo ìgbà ìwọ Usman yìí, gbogbo ìgbà ni wọ́n máa ń jí láàárọ̀ kùtùkùtù tó máa ń ní ó fẹ́ lọ pàdé àwọn ẹbí rẹ̀ tí wọ́n dé láti Ìṣẹ́yìn. So jíjí ko ẹbí tí máa ń jí pé òun fẹ́ lọ ko àwọn ẹbí òun, ibẹ̀ náà ti ń pè ní Usman Ajíkòbí. Ajíkò ẹbí ló di Ajíkòbí. So ó ní àwọn ìtàn tó rò papọ̀ mọ́ àwọn àdúgbò kọ̀ọ̀kan ní ìlú Ìlọrin. Ìdí tí àwọn ọlọ́pàá wọ́n ti ń wá ọmọkùnrin yìí tipẹ́tipẹ́, Tani Olohun yìí, wọ́n ti ń wá tipẹ́tipẹ́ nítorí pé wọ́n monitor gbogbo activities ẹ̀ lórí social media. Tí ẹ bá dẹ̀ wò ẹ rí i pé gbogbo àwọn program tó máa ń ṣe kò ṣe program kankan tó lè mú àlàáfíà bá ìlú ilẹ̀ Yorùbá, nítorí wípé for instance lápèjúwe August 2022 ló gbé odidi alukurani lọ dáná sun. Ó dẹ̀ ń sọ yí pé
alukurani yìí wọ́n sọ pé gbogbo ẹni tó bá di dáná sun yóò di ọ̀bọ, òun fẹ́ di ọ̀bọ. Ó gbé alukurani lọ sí ẹ̀yìnkùlé ilé rẹ̀, ó bu petrol sí, ó dáná sun. Ó ní gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń purọ́ pé nǹkan kan ò lè ṣe tó bá sun Quran lòun ti ń dáná sun yìí o, ṣe mọ̀ pé ó dáná sun. And nígbà tó dáná sun, nǹkan tó ṣe yẹn blasphemy ni nǹkan tó ṣe, nítorí wípé ó yẹ̀yẹ́ alukurani tí àwọn mùsùlùmí tó ṣe pé òun ní ìwé ẹ̀sìn àwọn mùsùlùmí, ó dáná sun. Ibi tó ti dáná sun rẹ̀. Sẹ́rí ó jójú káàdù lọ, ọlọ́run mi ò láìsí pẹtrol náà bí ìyẹ̀dó mọ́ jẹ sójú àbí òjò ẹjọ́ tó já sí Súrátù Mẹ́ríàm ẹ̀kọ́ òkè Súrátù Mẹ́ríàm mo tún jà yìí Súrátù Mẹ́ríàm mo tún jà yìí náà bí ìyẹ̀dó mọ́ jẹ kò ní jó òkè ni sábìdó mọ́ jò ni táǹkọ̀ rẹ̀ yíwò lọ́lọ́run kọ́ ṣẹlá dáṣẹ́ ọlọ́run Ẹlẹ́dùmarè ti wá rí kì í sáà wọlé ìlú ká wà. This one I don't get away from that one. Me too gas package now. And you come there, away you go. Me too gas package. And me too gas package. Meriam mustn't do it. Tell me to Meriam. Ah, Kurani. Ṣé bí ní ẹjọ́ Kurani? Wọ́n sọ pé ní ẹjọ́ Kurani. Tí lè bá ń jó Kurani jó. Tí bá ń jó Kurani jó. Bí mọ́tò máa ń jó Kurani jó. Bakora, aji sai lo bakora. Suatu bakora. Sai bakora. Kò tí tó lẹ́gbẹ̀ẹ́ sáà ti pé kò ní ìjó. Tí mọ́tò bá ń jó Kurani ìjó. Tí ilé bá ń jó Kurani ìjó. Bígi bá ń jó Kurani ìjó. Bọ́pọ̀ ìjó ẹ̀wò kò sí náà bí ilé ìbáyìí kó tó ń jó lọ. Ṣé fi bakora sí lórí kò tó máa jó lọ? Inú èèyàn lọ́lọ́run ń gbé ọlọ́run inú èèyàn ló ń gbé kò pẹ̀lú ìwé kankan ọlọ́run ti dọ́rọ̀ rẹ̀ sínú èèyàn gbogbo ọmọ ọlọ́run ni wà ọlọ́run ni gbogbo wa ọlọ́run pẹ̀lú ìwé inú èèyàn lọ́lọ́run ń gbé sínú ìwé lójó yìí kò dára ní. Àwọn sábì kéré wọ́n kéré láti kó wa lẹ́nu ni wọ́n máa fi ilé ìsọpọ̀tì kọ́ṣọ̀ wọn ni kọ́ṣọ̀ wọn náà fi ilé ìsọpọ̀tì kọ́ṣọ̀ wọn náà fi ilé wọ́n fi ilé ẹ̀fẹ́ kọ́ṣọ̀ wọn ni àwọn ará àmọ́ kó lọ́sọ̀dọ̀ àwọn wèrè ó ti dáa ó tó ẹ̀rọ. Wọ́n kàn kí ni sọ́kọ́ tí wọ́n fẹ́ wọn ni wọ́n gbé amọ́ra ni kí ni yóò ní túmọ̀ síra ti bìbá kára àtàrí ìyàtọ̀ wàhálà tùbá sàbúrú bísímìlà lórí ìdúkọ́
kí ni yìí ò ní tìmọ̀ nǹkan mi kọ́jọ́ ti wà ọlọ́run láwọn ilé ìsìn wa náà ọlọ́run láwọn ilé ìsìn wa ìtí mo ṣe ìtura tó ṣe rí ọlọ́run nìkan ló tó ṣe tẹ́lẹ̀ bá ṣe kò sí nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa sún lọ kò sí ìwé lásán ni ìwé lásán kí ni ìnáwó tí màá fọláfọlá kò síbi tí mo jó nùkúráyìn kò nínú àlùkùráyìn ẹ̀wò ó ti di àlùkùráyìn wọn lọ́kọ̀ ta àlùkùráyìn wẹ̀. á jọ yòókù lọ́jọ́ mi. kò tí ẹ̀ wúdọ̀ mọ́ á kàn mọ́ sí káàmọ́ra wọn òfin má kàn mọ́ sí káàmọ́ra wọn. ibi tó ti dáná sun odidi alukurani nìyẹn kẹ́ ẹ máa wo ọlọ́wọ́n ọba àrà ṣe mọ̀ pé August 2022 ló dáná sun Quran and August náà la wà yìí so lẹ́yìn ọdún kan ó ní àwọn cases oríṣiríṣi o lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ti ń wá tipẹ́ kí wàhálà kó sùn lẹ̀ báyìí kéèyàn dẹ̀ mọ wá bó ṣe máa jí fúnra rẹ̀ torí pé jẹ́jẹ́ ni wàhálà sùn tó já sí pé òun fúnra rẹ̀ ló lọ jí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ social media ẹ ó rí wípé èyí tó pọ̀ jù nínú ẹ̀ ni àwọn tó já sí pé àwọn ọ̀dọ́ nínú àwọn tí wọ́n pera wọn ní oníṣẹ̀ṣe tí wọ́n ń dá sílẹ̀. And kò sí nǹkan téèyàn bá ṣe tó já sí wípé kò ní sí consequences lórí ẹ̀ nítorí wípé nínú òfin lábẹ́ òfin blasphemy ìtumọ̀ blasphemy òun ni pé kí èèyàn kan kó mú lágbèjúwe mùsùlùmí kan sì kó mú báìbù tó já sí pé ìwé ọ̀rọ̀ Ọlọ́run ni fún àwọn Christian kó wá bọ́ sórí social media kó máa dáná sun kó ní kò sí nǹkan táwọn Christian lè ṣe fún òun tí àwọn Christian tí wọ́n mọ òfin tí wọ́n bá dìde sí ọ̀rọ̀ yẹn tẹnu wọ́n sì kò ẹni yẹn gbọ́dọ̀ lọ ẹ̀wọ̀n nítorí wípé blasphemy nìyẹn ó yẹ̀yẹ́ ìwé tó já sí pé òun ni ìwé tí àwọn Christian tí wọ́n regard pé as ọ̀rọ̀ Ọlọ́run kódà kó bá já sí pé ẹni yẹn ló fowó ara rẹ̀ rà tó wá ń dáná sun because kì í ṣe ìwé lásán ó ti ní universal name tó connect tó sì collect àwọn èèyàn papọ̀ so náà ni pé bí òun ṣe lóun dáná sun Quran àrùkwárì tó lóun dáná sun tó ní ìwé yìí ìwé tó yẹ pé àwọn Chinese ni wọ́n tẹ̀ so kì í ṣe ìwé tó wúlò ó yẹ̀yẹ́ Islam ó yẹ̀yẹ́ ìwé ọ̀rọ̀ Ọlọ́run táwọn mùsùlùmí tó ṣe pé òun ni mánú àwọn tí wọ́n ń lò
ó yẹ̀yẹ́ ẹ̀ mọ́ wọn lọ́wọ́, òun ni nǹkan tó ṣe. And nǹkan tó ṣe yẹn ó lè di wàhálà, ó sì lè di ọ̀rọ̀ ìjà, tó bá yẹ sí pé ìlú tí irú nǹkan tó dánwò yẹn kò lè lọ dánwò ní Sokoto àbí Kano, kò lè escape ẹ̀ tó bá lọ dánrù kan bẹ́ẹ̀ wò, nítorí wípé níbẹ̀ yẹn àwọn ìdíwé báwọn ṣe mú ọ̀rọ̀ ẹ̀sìn, a ó rí wípé wọ́n mú ẹ̀sìn ní ọ̀nà tó ní agbára. Ìdí nìyẹn tó fi já sí pé kò lè ṣe ní àwọn ìlú kan bẹ́ẹ̀ yẹn kó mú jẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá, àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá, wọ́n accommodate àwọn ẹlẹ́sìn míì, wọ́n sì fẹ́ peace, pé kí àlàáfíà kó jọba ní inú ìlú. So ìgbà tó fi dáná sun Quran yẹn, mo wọ́nà ẹ̀ pé nǹkan tó dánwò yìí kì í ṣe nǹkan tó dáa o, kò lè má láàfíà bá ìlú. Tó bá ti rí pé mo fẹ́ mẹ́nu lé ọ̀rọ̀ yẹn, ó ń kọ̀ tí fóònù, kò fẹ́ ká discuss ẹ̀. And ìyá rẹ̀ tó bí ó ti wọ́nà ẹ̀, torí alájà ni ìyá tó bí, mùsùlùmí ni o. Bàbá rẹ̀ mùsùlùmí. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí ẹ̀ ni wọ́n ti wọ́nà ẹ̀ lórí nǹkan tó ń ṣe yìí tí kò dá wọn lóhùn. Nítorí wọ́n ní nítorí pé ó ń wá iṣẹ́ kò ríṣẹ́, ìgbà tó jáde school tó ń wá iṣẹ́ tó ríṣẹ́, so wọ́n wá sọ fún pé tó bá lè máa ṣe program lórí Facebook, wọ́n sọ fún pé tó bá lè máa ṣe program lórí Facebook pé ó máa rówó. Ìdí tó ṣe wá sórí Facebook nìyẹn, láti pé òun fẹ́ máa ṣe program. So àwọn program tó wá fẹ́ máa ṣe, oríṣiríṣi content lèèyàn lè create lórí Facebook àbí YouTube. Ṣùgbọ́n nǹkan tó ń wáyẹ̀ láàyò ni pé ọkọ́kọ́ lòun ò ṣe Islam mọ́, lòun fẹ́ bọ́ sí ẹ̀sìn ìṣẹ̀ṣe. Yes, o ní freedom láti ṣe ẹ̀sìn tó bá wù ẹ́, ṣùgbọ́n ìyẹn ò wípé kó máa wá tako àwọn tí wọ́n jẹ́ scholars, tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀sìn ọ̀rọ̀ Ọlọ́run. Ó ti ta sí MUDEERUL-MARKAZ, torí wọ́n sọ fún un pé tó bá fẹ́ rí followers àfi kó lọ bẹ̀rẹ̀ sí máa bú àwọn èèyàn ńláńlá, àwọn àfáà ńláńlá, àwọn tí wọ́n ń ṣẹ́ tí wọ́n ń ró pé tó bá fẹ́ rí followers, òun lọ́jọ́ kó bẹ̀rẹ̀ gbogbo kàtìkàtì yẹn. Awọ́ ọ̀nà ẹ̀ kò gbọ́. Mo fẹ́ ká gbọ́ voice message kan ìyá tó bí. Alájà ló ń pẹ́yìn láti Ìbàdàn bí. Èmi ni ìyá Azeez Adigbọ́lá tẹ́ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Mo ní kápẹ́ ìbàdàn
sẹ́ndì ẹ̀ sí ṣe mọ̀ ń bọ̀ wọn bá ti kó lọ́wọ́ mọ́pa mi yóò di ọmọ mọ́para rẹ̀. Mo sọ fún program tó ń ṣe yìí ìfẹ́ ni ló fi bẹ̀rẹ̀, ìfẹ́ ni kò máa fi sọ̀rọ̀. Ọlọ́run ló máa ibi tẹ́gbọ̀ làwọn gbà jẹ́ àwáṣẹ́ àníṣẹ́ skul ni ó wà títí fún òjáde skul àtúrà gbogbo ẹ̀ láti tiktok lọ. Ṣùgbọ́n ṣe àmọ́ ìwé ọmọ ti di kìí ṣe ọmọ kékeré mọ́. Èmi fúnra mi náà mo ti dàgbà. Ìkẹta nú ọmọ mi bí kẹrin ni ló wà. Ẹ̀rọ ti wọ 13 years. Ọdún pọ̀ ní bébí. Bẹ́ẹ̀ nídìí láti béèrè nǹkan kan. Nǹkan tí náà ní bàjẹ́ lọ́dún tẹ́ náà sí. Ẹ̀ka ẹ̀ pé ó wà mọ́ láti kó lọ rí ọmọ kékeré. Àgbègbè kan náà padà lè mi wá. Àwọn tábù káàkiri ni. ìyá tó bí ọkùnrin tó ń pẹ̀rẹ̀ ń ta lọ́lọ́hùn yẹn ohun rẹ̀ lẹ́gbọ́ yìí kí ẹ fi lè báàkì ọ̀rọ̀ wa nípa pé téèyàn bá wáṣẹ́ títí tí ò bá ríṣẹ́ kó wá rò wípé the best thing ni pé kóun create àwọn content lórí social media kóun ọmọ wá blasphemy ẹ̀sìn so kó lè bá a rí ìsìláàmù ta sí òun ló jẹ́ kókóró ló fi change tó di oníṣẹ̀ṣe pẹ̀lú wípé òun ó wá bẹ̀rẹ̀ sí máa ta sí àwọn àfa ńláńlá so àwọn àfa náà fẹ́ máa wò ó wá ní kí ni ta lọ́lọ́run tó sọ lónìí gẹ́gẹ́ bí Saheed Shittu náà ṣe èèyàn kan ló fún ní ìmọ̀ràn pé tó bá mọ̀ fẹ́ ọ fẹ́ káwọn èèyàn mọ̀ àfi kó ta sí gbogbo àwọn àfa ńláńláńlá yẹn. ẹ jọ̀ọ́ ṣé túláàsì ni kí èèyàn máa wá owó ní ọ̀nà tí láti lè máa ṣe defamation of character àwọn èèyàn nǹkan tó lè gbé èèyàn kan lọ ẹ̀wọ̀n because gbogbo àwọn tí wọ́n máa ń ba èèyàn lórúkọ jẹ́ lórí social media ò lè gbàgbé because they keep record tó bá lóun ọ̀dáná sun Quran nísìn tó bá ti delete ẹ̀ kó lórí page ẹ̀ kò sẹ́ delete nínú database ti wà nínú record báwo ló ṣe lè gbé odidi Al-Quran láti dáná sun torí pé wọ́n fẹ́ yẹ̀yẹ́ Islam mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ ìyẹn nìkan kọ́ o àìmọye àwọn ìtàn tó máa ń sọ tó ṣe pé ìtàn yẹn kò rí bẹ́ẹ̀ tó kàn fẹ́ fi dìfẹ́mù Islam lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá sọ pé wọ́n gbọ́dọ̀ gbé ìṣẹ̀ṣe wá Ìlọrin ṣe mọ̀ pé bọ́ọ̀yì ó tún lọ bú àwọn ọlọ́pàá ó ta sáwọn ọlọ́pàá ó bú àwọn ọlọ́pàá so ibi tó ti sọ̀rọ̀ sáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá Ìlọrin òun ni mo ti kọ́kọ́ play fún wa lọ́wọ́ bẹ̀rẹ̀ yẹn so that is ó sọ fún wọn yí pé wọ́n fẹ́ máa kọ́ wọn ní òfin wọ́n fẹ́ máa sọ fún wọn pé wọ́n mọ òfin àwọn ọlọ́pàá tó yẹ pọ́n pè wọ́n ní agbófinró ṣé wọn wá mọ òfin àbí wọn wá mọ nǹkan tó ń lọ ní Nàìjíríà tí wọn lọ fẹ́ ṣàlàyé right of expression fáwọn ọlọ́pàá bóun lọ fẹ́ kọ́ àwọn ọlọ́pàá ní right of assembly àbí right of religion. Ó wà nínú àwọn tó instigate àwọn oníṣẹ̀ṣe tó dẹ̀ fi wọ́n lọ́kàn balẹ̀ àwọn yẹn náà dẹ̀ sọ pé mo bá ṣẹ̀yìn lọ wà lẹ́yìn ẹ̀ a sọ fún un ipe tí wàhálà bá ṣẹlẹ̀ gbogbo wọn máa túká because ìjọba máa sọ pé àwọn ò ní case pẹ̀lú àwọn tó bá yanjú òun gangan ni ìjọba fẹ́ deal pẹ̀lú ẹ̀ petition tó wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá nípa bọ́ọ̀yì kì í ṣe mẹ́jọ
òun ni ó fọwọ́ ara rẹ̀ ló fi fa wàhálà o. Tí kankan bá ti ṣẹlẹ̀ a ní ẹ máa farabalẹ̀ ẹ ṣèwádìí. Tẹ́ bá rí bó ṣe múra kankan lórí ọ̀rọ̀ òkúta gidi náà wípé òkúta gidi nísìnyí òun ti kó ní kórópọ̀n ó ti wà ní ọwọ́ òun tó bẹ̀rẹ̀ sí jó. Nígbà tí arábìnrin kan tí ń jẹ́ Àṣàbí tó parọ́ mọ́ òkúta gidi ó ti bìlíìfù gbogbo nǹkan tí arábìnrin yẹn sọ. Èyí tó pèrè ní Olúwo tẹ́dẹ́ òun náà tún parọ́ mọ́ bàbá tó bí Sheikh yìí. Ó parọ́ mọ́ Sheikh Alfa ńlá Muhammad Lawal òkúta gidi tó wà ń pàkátà. Òun lọ kéwú lọ́dọ̀ wọn ó dẹ̀ lóríṣà ńlé kí wọ́n máa sọ pé odidi àfa àgbà ó ní òrìṣà ńlé òun dẹ̀ fojú kan òrìṣà yẹn ó dẹ̀ sọ fún un pé kóun náà má da àwọn òrìṣà òun nù. Kí ni evidence? Kí ni evidence a fi lè believe? Kò sí evidence. Tí wọ́n bá mú yẹn náà nísì tí wọ́n ti mọ́lé wọ́n máa wá sọ pé àwọn mùsùlùmí dájú wọ́n máa sọ pé àwọn mùsùlùmí yìí ṣe ya ìkà báyìí. Wọ́n bá yá ní sọ́mọ́ ní àwọn mùsùlùmí wọ́n wá fọlọ́pàá mú ta lọ lọ́hùn kìnnìkan kìnnìkan. Ìgbà tó ń dáná sun Kùránì àwọn mùsùlùmí kò sẹ́ni kankan tó jáde tó ń sọ fún pé ṣọ́ ẹnu rẹ o. Commissioner of Police láwí o, Commissioner of Police ó sọ̀rọ̀ wípé ọ̀nà tí àlàáfíà lè fi wà nínú ìlú pẹ̀lú gbogbo àwọn ìwádìí táwọn ṣe ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ káńsù ìṣẹ̀ṣe kò sí nǹkan tí ń jẹ́ ìṣẹ̀ṣe nílọrin. Lẹ́yìn ìgbà yẹn ló lọ ṣe fídíò tó bẹ̀rẹ̀ sí tako àwọn ọlọ́pàá lórí nǹkan tí wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe nílọrin. Torí ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ àbí tẹ́ bá fẹ́ dájọ́ torí àwọn kan nísìnyí wọ́n lè máa wá ní àwọn ará Ìlọrin àwọn tó ti fọlọ́pàá mú ta lọ lọ́hùn o sọ fún yín pé ẹ̀sìn yẹn kì í ṣe ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn alákatakítí ni ẹ̀sìn tó burú ni ẹ̀sìn tó dájú ni. Ìwọ tó bá fẹ́ sọ̀rọ̀ kó bẹ̀rù Ọlọ́run o. Fídíò mélòó ni wọ́n ṣe nígbà tó dáná sun Quran ní last year August? Fídíò mélòó ló ṣe? Èmi ṣe fídíò méjì mo sì tó pè mo sì fún ní ìmọ̀ràn tí n bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí fún ní ìmọ̀ràn báyìí yọkọ ti fóònù yẹn torí kò fẹ́ gbọ́ àwọn àlàyé tí mo fẹ́ ṣe fún un. Mo wá sẹ́ndì mẹ́sẹ̀gì sí pé tó o bá fojú di advice tí mo fún ọ ó regret ẹ̀ torí pé àwọn ò fẹ́ kó o sínú wàhálà. Nǹkan tó dánwò yìí kì í ṣe nǹkan tó dáa o. Try kó tọrọ àforíjì. MUDEERUL-MARKAZ kí ni MUDEERUL-MARKAZ kí ni wọ́n ṣe fún ọ? Sọ mọ̀ wọ́n rí ni sí wọ́n rí ọ rí ni. Ó bẹ̀rẹ̀ sí bú Mudiru. Bàtọ́ yá ojú Mudiru lẹ̀ ó mú Sheikh Muhyiddin Ajani Bello ojúlẹ̀ ó mú Sheikh Muhyiddin Ọ̀fà ojúlẹ̀ ó mú Sheikh Labib ojúlẹ̀ ó mú Mufti Ìlọrin ojúlẹ̀ ó mú Sheikh Dawood olórúkọ mi tó jẹ́ Mufti Ìwó ojúlẹ̀ ọ̀yá ó tún mú àáfàá kan before kó tó di pé ó mú Sheikh Taofik akéwùgbà góòlù ó mú ó bẹ̀rẹ̀ sí bú. Later tó kú lọ́dọ̀ akéwùgbà góòlù ó bẹ̀rẹ̀ sí sọ àwọn ìtàn Islam rábàràbà àwọn ìtàn tí ò rí bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí sọ gbogbo rádaràda. Lẹ́yìn ẹ̀ ó bọ́ sí Mọ́kà yóò mọ sọ ohun tó bá ṣẹlẹ̀ ní Saudi
lórí social media yóò gbé wá yóò mọ̀ fi blog yìí pé ẹ wo ibi tí wọ́n kówó lọ ibi táwọn mùsùlùmí kówó lọ ó ṣe yẹ títí ọ̀yá ó bẹ̀rẹ̀ sí bú àwọn mùsùlùmí pé wọ́n ń ṣe ẹ̀sìn pẹ̀lú èdè lárúbáwá kí ló kàn án pẹ̀lú èdè tí wọ́n bá fi ń ṣe ẹ̀sìn wọn ọmọ yorùbá ni wọ́n báwo náà ṣe lè máa fi lárúbáwá ṣe ẹ̀sìn àwọn ọmọ yorùbá tí wọ́n ya ọmọ àlè ní àwọn mùsùlùmí lárúbáwá èdè tẹ́ ẹ̀ gbọ́ ẹ̀ ń tẹ̀lé àwọn ọmọ lárúbáwá ẹ̀ ń tẹ̀lé ẹ̀sìn wọn. tó bá ka òfin yóò mọ̀ pé ní nàìjíríà kálukú ló ní right láti ṣe ẹ̀sìn tó bá wù ìwọ mùsùlùmí náà ó sì lóò ṣe mọ́ so àwọn mùsùlùmí wọn sáà tiẹ̀ mọ̀ pọ̀ ń bẹ tẹ́lẹ̀ lára àwọn and Islam ń ṣe ẹ̀sìn tó yá sí pé ó máa bẹ nìkan pé kó wá ṣe ní túláàsì náà ìwọ lọ́mọ nǹkan tó rí tó fi kúrò ń bẹ̀ ìyẹn wá rí pé nígbà tó ti wá lọ síbòmíì kọ́ mọ́ wá yẹ̀yẹ́ àwọn aṣíwájú ẹ̀sìn tí wọ́n jẹ́ mùsùlùmí ìgbà tó yá ó ta sí ọ̀kan lọ́mọ ìgbà tó kù lọ́dọ̀ ọ̀kan lọ́mọ ó tún bọ́ sọ́dọ̀ àwọn ẹlẹ́hàá ìgbà tó kù lọ́dọ̀ àwọn ẹlẹ́hàá ló wá bẹ̀rẹ̀ sí ta sí àwọn program táwọn àwọn àfáà bá ti ṣe lórí social media yóò gbé yóò blog wọn yóò takò wọn ìgbà tó yá ó lọ lọrin ó lóun lọ lọrin òun lọ rìkọ́ọ̀dù ibi tí wọ́n ti ń ta lẹ́kùlẹ́jà nílọrin ṣebí àwọn oníṣègùn bẹ́ẹ̀ lọrin wọ́n ń bẹ nínú Ìlọrin táwọn gan àwọn tí wọ́n ń ṣe oògùn tí wọ́n ń ṣe àjò fáwọn èèyàn tó àwọn tí wọ́n ń ta ewé àtegbò ní Ìlọrin ní Alánàmú wọ́n wà ńbẹ̀ wọ́n wà ní ọjà tuntun iṣẹ́ tí wọ́n kọ́ nìyẹn àwọn tí wọ́n kọ́ iṣẹ́ àgbo ẹlòmíì àgbo jẹ̀díjẹ̀dí ẹlòmíì ọ̀pá ẹ̀yìn ẹlòmíì inú rírun ẹlòmíì àgbo ibà àgbo abíwẹ́rẹ́ tóbìnrin bá lóyún tí wọ́n á ní kó máa mu àgbo yẹn because àwọn kinní yẹn ó ń ṣiṣẹ́ ju àwọn nǹkan tí àwọn òyìnbó kó wá lọ. tó àwọn ẹlòmíì dẹ̀ wà tí wọ́n ní problem spiritually tó yá sí pé wọ́n nídìí kan ṣe àwọn àjò míì fún wọn. àwọn tí wọ́n dẹ̀ mọ̀ nípa ewé àtegbò iṣẹ́ táwọn ń ṣe àwọn herbalist wọ́n wà nílọrin dáadáa. so ibi tí wọ́n ti ń ra àwọn materials nígbà táwọn èèyàn bá bẹ̀ wọ́n níṣẹ́ tí wọ́n fún wọn lówó nínú owó yẹn àwọn náà lọ ra materials tí wọ́n fẹ́ fi ṣiṣẹ́ fún client wọn. ìwọ wá ń sọ pé why tí ibi tí wọ́n ti ń ta ewé àtegbò àti orí lẹ́kùlẹ́jà ó ṣe lè wà nílọrin ṣe rí pé kò make sense kò sílùú tí ò ní ó wà níbàdàn ó wà lọ́yọ̀ọ́. so because mentality ẹ̀ ni wípé wọ́n lérò pé àwọn nìkan lọ́lọ́run dá ewé àtegbò fún àwọn táwọn jẹ́ oníṣẹ̀ṣe kò rí bẹ́ẹ̀. àwọn ibi tí bọ́ọ̀ yìí tó ti gẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ nǹkan rọ́ǹgì lélẹ́yìí kó tó wá di pé ọ̀rọ̀ òkúta gidi kó tó di pé wá ṣẹlẹ̀. so nígbà tí ọ̀rọ̀ tòkúta gidi ṣẹlẹ̀ tẹ́ bá lọ wo tí bọ́ọ̀ yìí sọ nípa òkúta gidi kì í ṣe nǹkan tó dáa tọ́. then Àbẹ̀bí tó parọ́ mọ́ òkúta gidi póun lòún gbẹ̀bí fún àwọn ìyàwó wọn ìgbà tí ìyẹn náà ṣẹlẹ̀ inú rẹ̀ dùn ó bẹ̀rẹ̀ sí jó ó bẹ̀rẹ̀ sí sọ pé ó ti wá da báyìí kò sí nǹkan tí kò fẹ́ sọ tán nípa òkúta gidi. nígbà tí àwọn police tí wọ́n wá dá sí kéèsì yẹn wípé àwọn police dá sí wípé ok ìtọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ ni wípé
ẹ̀yin tí ẹ pera yín ní oníṣẹ̀ṣe àtàwọn àfáà ẹ wá sí police station wọ́n ṣe undertaking tí wọ́n ṣe ni wípé kí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n stay off ní Okolówó nítorí pé odò yẹn abẹ́ mọ́gàjí ló wà, mọ́gàjí Okolówó. Lẹ́yìn ìgbà tí wọ́n ti yanjú yẹn fún wọn tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá lọ bẹ̀rẹ̀ ètò bí wọ́n ṣe fẹ́ parọ́ mọ́ Òkútagídí tí Àbẹ̀bí Yèyé Ọ̀ṣun yẹn ṣe parọ́ mọ́ wọ́n parọ́ mọ́ Òkútagídí pé kó sọ yí pé òun lòun gbẹ̀bí fún ìyá yẹn. tó Òkútagídí inú rẹ̀ bàjẹ́ ó dẹ̀ sọ yí pé ok ǹjẹ́ ẹ lè sọ kínní yìí. Òkútagídí ní kò rí bẹ́ẹ̀, ǹjẹ́ ẹ lè sọ lójú ẹ̀ tẹ́ bá rí i. Àwọn ọlọ́pàá béèrè lọ́wọ́ arábìnrin yẹn so wọ́n ránṣẹ́ sí Òkútagídí kó wá sí police station. Àwọn ọlọ́pàá lọ arrest ìyá yẹn náà. Ìgbà tí ojú kan ojú, ìgbà tí tójú rí ojú, kí ló ṣẹlẹ̀? Ó yí ọ̀rọ̀ padà. Àmọ́ gbà tí kó tó di parábìnrin yẹn yí ọ̀rọ̀ padà, fídíò tí bọ̀ yẹn tó lọ ṣe rè. àṣírí rẹ̀ tó ti tú. àṣírí àtútù tó tútú àwọn èèyàn jẹ wọ́n ní ta lọ sẹ́ni Òkútagídí ó jẹ́ kọjọ kórópọ̀ ẹ̀ lọ́wọ́ mi kórópọ̀ ẹ̀ ti lọ mọ́tò rà mú. ẹ̀wọ̀ ẹ̀yin olùgbọ́ wa èdè dààmú lórí ọ̀rọ̀ Òkútagídí náà ni gbogbo bá jẹ lọ ọgbọ̀n máa ń jẹ́ bọ̀ ni gbogbo bá jẹ bọ̀ bọ́gbọ̀n bá jẹ bọ̀ ó gbé padà sọ́dọ̀ ológun. àṣegbégun ò sí. àṣegbégun ò sí àṣepamọ́ ló wà. Òkútagídí lédìlé wọn ló sàlé gbogbo ọ̀sán wọn sì ń lò wọn ló sàlé Òkútagídí ilé olóòsà lé Òkútagídí àfà plus òòsà lílé Òkútagídí. ká dúpẹ́ lọ́wọ́ àwọn irúmọlẹ̀ tó lógbòòní tí wàá láì rántí ògbé ẹ̀ kódà àwọn ṣẹ̀ṣẹ̀ wọ́n ti sọ pé ìyá ń parọ́ níjàre nígbà ó sì jẹ́ pé àwọn ṣẹ̀ṣẹ̀ nílùú ibi táwọn wà àwọn tó jó ṣẹ̀ṣẹ̀ Kwara gẹ́gẹ́ nílọrin gẹ́gẹ́ àáfàá ni wọ́n àwọn tó lè gbìjà ṣẹ̀ṣẹ̀ ńlọrin àáfàá tó lè gbìjà ṣẹ̀ṣẹ̀ ńlọrin torí pé nílọrin tẹ́ ẹ̀ wò yẹn gan àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀ àáfàá ni wọ́n kò tó ṣẹ̀ṣẹ̀ yẹn tó ṣẹ̀ṣẹ̀ nílọrin ju àwọn àáfàá gan lọ. ẹ bá mi wo interview bàbá mi yìí. àlọ́ àṣàmọ́ nígbà wọn jáwàá dìde àtẹfà nígbà tó padà jáde ìdálẹ̀ tá a lọ lọ́nà àtúkú. nígbà tẹ ẹ gbọ́njú ẹ ké bá lọ́dọ̀ bàbá tó bí yín lọ́mọ ẹ tún ké ní tìdílé ìyá yín nígbà tẹ ẹ tún wá padà tún lójú dáadáa ẹ tún kéwú. ẹ kéwú nílọrin bẹ́ẹ̀ ṣe wà yìí. nípa tata lọ́dọ̀ Òkútagídí mo ti kéwú lọ. kábíyèsí Olódùmarè. bàtí ó fi yé mi pé gbogbo nǹkan wọ̀nyí ní kí n má dànù ní kí n má lọ sí. ó ní ẹ má kà kẹtẹ ẹ bá léwu ni. ó ní bẹ́ẹ̀ bá ba tòun náà rí níjọ́ ló fi inú rẹ̀ hẹ́m ló sí gbogbo ọ̀sán yẹn ní kí n wò. ó ní kò pé a máa ṣe tọ́lọ́. ni bàbá yìí sọ wípé
wọ́n láwọn kéwú nílọrin wọ́n nílé àwọn òkúta gidi ilé òkúta gidi wọ́n lókúta gidi ló káwọn kéwú wọ́n láwọn fún òkúta gidi ló káwọn kéwú lọrin àwọn fún òkúta gidi ló kọ́ àbáyé kéwú wọ́n sì wà mú bàbá lọ bí òòṣà torí nígbà tí wọ́n mú bàbá wa olódò yìí bàbá mi ò ní dààmú tó mú bàbá wa olódò yìí tí wọ́n mú wọn lọ kéwú bàbá mi wá wò pé àbí káwọn fi gbogbo òòṣà táwọn ń gbàgbọ́ nú ẹ̀ káwọn fògùn lẹ̀ káwọn fọyá lẹ̀ káwọn fọ̀sùn lẹ̀ káwọn fèsù lẹ̀ tó mú bàbá lọ kéwú bàbá wò pé bẹ́ẹ̀ káwọn filẹ̀ àfọ òkúta gidi fúnlẹ̀ lọ́mú bàbá lọ síbi òòṣà lé tiẹ̀ náà pé wò ọ̀gbẹ́ni gbogbo òòṣà tó ń ṣe òlé fílẹ̀ o. ló sí gbogbo òòṣà yẹn mi ò ní kí n wò. èmi àfa àti fẹ́ kọ́ kéwú òòṣà ń tèmi náà ni èṣù rè ẹ̀gbọ́n rè ọ̀ṣun rè Ọbàtálá rè. Now tó bá yẹ pé bọ́ọ̀ yìí orí rẹ̀ pé dáadáa yọ mọ̀ wípé ìgbà míì tí èèyàn bá gbọ́ information kan ó nídìí investigation. Olúwo tẹ́dẹ́ ọ sọ̀rọ̀ ìwọ ti sáré believe ó bẹ̀rẹ̀ sí jó ó ti bẹ̀rẹ̀ sí sọ pé bẹ́ẹ̀ lórí láì ṣe investigation mélòó ló ṣe tó fi sáré believe. ẹni tó sọ̀rọ̀ yìí tó sọ yìí pé òkúta gidi fi òrìṣà hàn òun yìí o. nígbà tí ó tún yá ó mọ̀ sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́. ó lóun ò tún sọ bẹ́ẹ̀ mọ́ o. ṣé olúwo tẹ́ ẹ jẹ gbogbo àgbo pátápátá lẹ. kábíyèsí olódùmarè ìṣirò àti ẹsẹ ìjọba ni. bàtí ó fi yé mi pé gbogbo nǹkan wọ̀nyí ó ní kí n má dànù ní kí n má lọ sí. ó ní ẹ̀ má kà kẹjá ẹ̀ bá léwu ni. ó ní bẹ́ẹ̀ bá ba tòun náà rí níjọ́ ló fi inú rẹ̀ hàn ló sí gbogbo ọ̀rọ̀ yẹn mọ́ ní kí n wò. èyí náà wo àgbàlagbà báyìí kó dẹ̀ mọ kó mọ pa irọ́ nǹkan tí kò dá lójú. ọlọ́run jẹ́ kí ẹ máa bẹ dáadáa. ẹ dákun Ìlọrin ni mí but Ìtafájílẹ̀ kò ní mò ń gbé. mo ń pèsè sí àwọn program káàkiri. ẹ ń pa ọ̀rọ̀ bàbá òkúta gidi tí ẹ sọ lání kí ká wádìí. pé ǹjẹ́ lóòótọ́ ẹ kí ó lọ́dọ̀ wọn ǹjẹ́ lóòótọ́ wọn nílé òrìṣà. bàbá ò nílé òòṣà o ẹ má parọ́ wọn bàbá ò nílé òòṣà o. bàbá ò nílé òòṣà o wà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ bàbá ò nílé òòṣà. nígbà tá a lọ bẹ̀ tí ẹ fi pé ọ̀kẹ́ lé inú ilé ti wà. ẹ̀sìn mẹ́ta ni bẹ́ẹ̀ tí bàbá mi ò ní fà ní. ní gbogbo wa mùsùlùmí làbúrò rẹ̀ àbúrò kejì ìgbàgbọ́ ni. so àwọn òní ìlú ẹnìkan ẹlẹ́sìnkan láti bájà láyé. nítorí bàbá sọ fún wa nígbà tí bàbá yẹn kọ́ wọn tí wọ́n lẹ̀ ìta rẹ̀ tí wọ́n jáde tí a fẹ́ lọ. ẹ gbọ́ èmi náà sọ bàbá láì dá o tó bá sọ ẹ̀ láì dá mọ́ tàpá sọ̀rọ̀ yẹn ni ọ̀sọ̀ ẹ̀ láì dá láyé. ìyáálé ìtọ́kọ̀lọ̀ fún mi ṣe kinní yìí tó ń pè ní tara lọ́wọ́ ẹ̀rì mo sọ̀rọ̀ sí o. ó béèrè ni kò kẹ́nìkan ẹjọ́ máa ti jẹ ìgbẹ́yìn rẹ̀ káwọn òbí ṣe rí mu. wàláì. ó ṣe bàbá dáadáa. wàláì. èmi ò lè tàkẹ́sì láíláí bó ṣe wáyé. wàláì mo fi ọlọ́run búra mo fi ilẹ̀ búra mi ò lè tàkẹ́sì tàkẹ́sì bá mu. wọ́n ṣe tèmi iye ìlú ọ̀run kí n bọ̀ fún ọmọ pé ọ̀kẹ́ lọ́tọ̀ ọ̀kẹ́ ni ọ̀tọ̀. wọ́n kálukú sá ṣe wọn tí dáadáa
dáadáa ń lé ayé nítorí ẹni tí ọba ti pọ̀ ọmọdé tí ọba ní ilé ayé sí. tó yé mi dáadáa nù. bàbá irú bàbá àwọn èmi bí ń tọrọ bàbá àwọn kọ́lọ́wọ́ bá kọ́ máa dẹ̀dẹ̀ fún àbókúta gidi o. wàláì yẹn ni. ṣùgbọ́n ẹ̀kọ́ náà bàbá ẹgbẹ́ pé àwọn ṣe sàárà lọ́dọ̀ àti máa dá kan sórí sàárà àjọ tá a máa ṣe. kọ́lọ́wọ́ náà fáwọn náà lọ́dọ̀ gbà bàbá ni. ìjọ ló ń wúra. bàbá yìí wú mi lè sọ bàbá èèyàn yìí. wàláì sọ bí láì mo fi lè búra. àpá àwọn ọmọdé ti bá rí pé báyà eléyìí tí wọ́n sọ yìí wọ́n bá jẹ́ kí wọ́n bẹ̀ wọ́n kọ́ má bínú wàá ìlú bàbá o. ṣùgbọ́n wọn ò nílé òòṣà nílé wọn. wọn ò ní yóò ta o. kò ní yóò ta àwọn ọ̀sán tí wọ́n gbà tó bàbá máa ń jagun ẹ̀sẹ̀ dáadáa fáwọn aláìda àṣẹ tó ń bẹ ládùúgbò tó máa ń wùwà tí ọ̀dà ń gbà ní. ó ti yé. bàbá òfin jàkújàkú kò fẹ́ kẹ́nìkan lẹ́nu kẹ́ lára ni. ọ̀dà ọlọ́run nígbà yìí gbogbo yìí tí ìgbà tẹ́mi rí yín mo rí i pé ẹni tó ń sọ̀rọ̀ yẹn ọmọlúwàbí ni kó má yẹ pé wọ́n ń tìrọ̀ mọ́ lórí ni. so yóò gbọ́ lọ́hùn á gbé sórí afẹ́fẹ́ tàbí kílíà yín. so ẹ jọ clear wo náà fẹ́ clear èyàn ti kọ́kọ́ sọ̀rọ̀ ọ sọ yìí pé òkúta gidi ní òrìṣà nínú ilé létà táwọn èèyàn wá sọ fún pé ìwọ bàbá yìí irú kéèsì tí ó ṣẹlẹ̀ sí àbẹ̀bí tó fi di pé wọ́n ti tì mọ́lé òun náà sì máa lọ sẹ́wọ̀n torí pé nǹkan tó ṣe yẹn kéèsì ńlá ni. láàrin ọjọ́ mélòó kan ó tún yí ọ̀rọ̀ padà gẹ́gẹ́ bí nígbà tí ó ti wo fídíò tí Khalifa Òkútagídí fi sọ yí pé ibi tí òrìṣà bá wà nílé àwọn ó máa fi hàn àwọn. so báwo ni wàhálà ó ṣe súnlẹ̀ nítorí ọlọ́run tí èèyàn kò sì máa lọ́ọ́ jí wàhálà tipa yín ò lè ká à ń sọ fún wọn pé ipa yín ò lè ká wàhálà yìí o nígbà tí wàhálà yẹn nígbà tí wàhálà sùn tẹ́ ń jí tẹ́ bá jí tán ipa yín ò ní ká gbogbo tẹ́ ń dálẹ̀ wọ̀nyí torí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe níbikíbi tẹ́ bá wà tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ ẹ rí i pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ èmi ò ń kánjú mi ò kí ń kánjú tó bá yẹ sí pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó wà for public interest kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèmi máa ń dá sí àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé kò tẹ̀ necessary at all because kì í ṣe gbogbo information náà la máa ń lò nínú news no èmi ò dẹ̀ kì í ṣe blogger no mi ò kì í ṣe blogger tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí gbogbo wọn mọ bẹ́ síta ni kí ló fà á wọn kọ́ journalism wọ́n sì fẹ́ máa ṣe iṣẹ́ àwọn journalist nígbà tó o kọ́ pa painting nísìn tó wá fẹ́ lọ tó ní káwọn èèyàn máa gbé ilé kúnkùn wá fún ọ tó bá fẹ́ kunlé o èmi nísìn mi ò mọ̀ kankan pa painting kí mo wá gbọ́ pé àwọn kan ń rówó ń bẹ̀ kémi náà wá ní èmi náà fẹ́ máa kunlé o iṣẹ́ tó ń ṣe iṣẹ́ mi ṣé àwọn pé kò make sense iṣẹ́ mídíà òyìnbó ò ṣeré débẹ̀ iṣẹ́ investigative journalism wọ́n ṣeré débẹ̀ Quran tó ń sọ pé inja àkúnfàṣe kúnbínàbà in fọ́tàbàyánu ọ̀rọ̀ investigative journalism ni àyà yẹn ń sọ táwọn èèyàn kan bá gbé information kan wá bá ọ tàbàyánu fọ́tàbàyánu ẹ investigate ẹ deep àyà yẹn ẹ rí i pé
ànábì lọ́lọ́run fi ń báwí àtàwọn sàábé rẹ̀ nítorí pé arákùnrin kan tí wọ́n ní kó lọ gba zakawambi kan tó kọ̀ dọ̀hún tí wọ́n sọ fún pé àwọn tó lọ bá ìwọ̀n ní fọ́n zaka kankan tó wá dọ́dọ̀ ànábì tó wá sọ fún pé wọ́n láwọn ò ní yọ zaka lọ́dún yìí tí ànábì náà ló sì hẹ́pù wọn wọ́n á wò pé àwọn aláìní tí wọ́n ti fọkàn sí zaka lọ́dún yìí báwo la ṣe wá ṣe inú bí ànábì fẹ́ lọ bá wọn jà wọ́n fẹ́ lọ bínú sí wọn lórí pé wọ́n ń ṣe mítìn lọ́wọ́ lórí ẹ̀ lọ́lọ́run rán Jibrilu sí ànábì pé ń jẹ́ àkún fásikún bìnàbà ń tí ẹnì pòkì kan ó yẹ kọ́lọ́run gbé orúkọ ẹnìyẹn wánú àyà yẹn but kó lè bá a wúlò lọ́jọ́ iwájú fún àwọn ẹlòmíì tí wọ́n jẹ́ pòkì tí pòkì hypocrite kan bá gbé information wá bá ọ ẹ rí i pé ń jẹ́ àkúnlówí kò sọ pé ń jẹ́ àkà torí ànábì àtàwọn sàábé gbogbo ni wọ́n ti múra àti fẹ́ lọ bínú láti lọ jà níbẹ̀ lọ́lọ́run ṣe kó gbogbo wọn papọ̀ tí wọ́n gbàgbé information kan wá bá yín fọ́tàbàyánu ẹ ṣe investigation dáadáa o kẹ́ ẹ tó take action ọwọ́ ní fàtúnṣebẹ̀hó àlámà fàálítùm nàdìmín ní ọwọ́ parí kẹ́ mọ́ wàá dẹni tí ó ṣe àbámọ̀ lórí ìgbésẹ̀ tẹ́ bá gbé kẹ́ mọ́ wàá regret. tí ìkankan bá ti ṣẹlẹ̀ ẹ máa farabalẹ̀ nínú investigative journalism ẹ lè ṣèwádìí mi fún ọdún kan ọdún méjì because tẹ́ ẹ bá ti ní proper information tẹ́ ẹ ní pàtì kan tẹ́ ẹ ti ní pàtì kan ẹ lè mọ reveal pàtì kan ìròyìn ò tí ì pé gbogbo àwọn tó bá yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀ kẹ́mi tó bọ́ sórí bíi kí tó máa sọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tó dá mi lójú ni ọ̀rọ̀ tó dá mi lójú tí mo gba information yẹn direct lọ́dọ̀ àwọn police wàláì bíláì kódà fọ́tò rẹ̀ wà lọ́wọ́ mi báyìí fọ́tò nígbà tí wọ́n arrest ẹ̀ ta so kí wàá làwọn nǹkan tó ṣe gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ bá fẹ́ máa bú Ìlọrin àbẹ́ fẹ́ máa sọ pé àwọn mùsùlùmí ló ti mú ọ̀tá lọ́lọ́run ìjọba ló mú torí wọ́n mọ́nítọ̀ ẹ̀ wọ́n rí i pé gbogbo program tó ń ṣe ó ń create wàhálà ní lórí social media ó sì fẹ́ da àwùjọ àwọn mùsùlùmí rú tí wọ́n bá tètè mójútó tó àwọn kan lè ní irọ́ ní njọ́ lọ dáná sun Quran àti fi hàn wá wàláì August ní last year lọ dáná sun Quran so August náà làwọn ọlọ́pàá wá arrest ẹ̀ nísìnyí àbí ẹ wo gbogbo àwọn àfa ńláńlá tó ti bú sẹ́nìkan kan ò fún lésì irú àwọn nǹkan báyìí kì í ṣe nǹkan tó dáa gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ yìí ẹ kọ́kọ́ bira yín pé kí ló lè sún ta lọ lọ́hùn dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tó bá ti bira rẹ bẹ́ẹ̀ yẹn tán kó wá lọ sí orí péèjì rẹ̀ tó bá lọ sí péèjì ẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí wo gbogbo àwọn fídíò tó wà bẹ́ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan kó wá mọ bira rẹ yí pé kí ló wá lè fà á tó fi lè já sí pé wọ́n arrest ẹ̀ kódà ìgbà tí Àbẹ̀bí wà ní police station nílọrin àáfà òkúta gidi sọ pé òun yọ̀ǹda ẹ̀ pé òun fà lọ́lọ́run lọ́wọ́ irọ́ tó pamọ́ òun ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ níta lọ́lọ́run ti lọ ṣe program àwọn program tó ṣe ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n tún fi hàn àwọn ọlọ́pàá
tí wọ́n fi ní òkè eléyìí ó ti di kéèsì ìjọba síjọba ni ọ̀rọ̀ àfọ̀òkúta gidi kọ́ inú tẹ̀ bí adájọ́ yẹn ó ní kọ́kọ́ lọ tì í mọ́lé náà òun àti ọba lówù tó ń ṣe fídíò ẹ̀ tó bá jọ 29 August kẹwàá mú jáde wá. Ṣé ìyẹn kò yẹ kó kọ́ ilé yìí ní ọgbọ́n èyí tó pẹ̀rẹ̀ ní Azeez yìí? Nígbà táwọn pólíìsì sọ yìí pé ìṣẹ̀ṣe ò lè wáyé nílọrin lẹ́yìn yẹn ló lọ ṣe fídíò tó bẹ̀rẹ̀ sí tako àwọn pólíìsì. Ibi tó ti tako pólíìsì mo ti pílẹ̀ ẹ̀ fún wa. So ó ń sọ fún àwọn pólíìsì pé kò sí ọ̀rọ̀ lórí tí wọ́n sọ. Ó ń sọ fún ìjọba nìyẹn ṣe pé pólíìsì ìjọba ni nínú àwọn security agencies ti federal government tó ní Nàìjíríà àwọn 9 ni gbogbo wọn. Security agencies ti federal government ní Nàìjíríà 9 ni wọ́n. Nigerian police force wà ń bẹ̀. Nigeria Air Force wà ń bẹ̀. Nigeria Army wà ń bẹ̀. Nigerian Custom wà ń bẹ̀. Nigeria Immigration wà ń bẹ̀. Nigerian Civil Defence wà ń bẹ̀. EFCC wà ń bẹ̀. DSS wà ń bẹ̀. SSS wà ń bẹ̀. Wà ń tawí federal government ló ní wọ́n ní state police ló jẹ́ kọ́ mọ̀ pé wọ́n ní Nigeria Police Force. Wọ́n ń ṣiṣẹ́ for security ni o security ìlú ló jẹ́ kí kọ́ ọ máa rí àwọn police station ládùúgbò gbogbo àdúgbò kọ̀ọ̀kan ó rí pé àwọn police station wà torí tí nǹkan kan bá ṣẹlẹ̀ káwọn èèyàn fi sáré lọ bá wọn láti lè yanjú nǹkan tó bá ń ṣẹlẹ̀. And wọ́n ní òfin wọ́n ní code of conduct tí wọ́n fi operate. Wọ́n ní code of conduct tí wọ́n fi operate. And ẹni tí kò tó nǹkan kan tí ń pera rẹ̀ ní bàbàrà. Ẹ rí i pé ó yẹ̀yẹ́ ọba Ìlọrin nínú bẹ̀rẹ̀ náà pé wọ́n wá mọ̀ pé òfin wà Nàìjíríà àwọn ti sáfù ọba Ìlọrin ní ìwé. Ó ń sọ bí ìgbà tó ṣe pé ó ń sọ̀rọ̀ sí ẹni tó ṣe pé ó jẹ́ bí ẹgbẹ́ rẹ̀. Ó rò pé ọba Ìlọrin ó fẹ́ fi ọba Ìlọrin wé ọba ìlú mi. Lẹ́yìn yẹn ó lọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Gani Adams tó sọ. Gani Adams ó sọ̀rọ̀ sí Ìlọrin pé Ìlọrin ò kì í ṣe ìlú àwọn mùsùlùmí pé ilẹ̀ Yorùbá ni. A ti yanjú ìyẹn nínú fídíò tá a ṣe lákọ̀ọ́kọ́. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ nígbà tí olúwo ṣe dé tó sọ yí pé àfọ̀òkúta gidi ní òrìṣà kéèyàn kan wá bẹ̀ mí nísìkò nígbà náà kẹ́mi máa kọ irú news yẹn pé olúwo ṣe dé sọ pé òkúta gidi ní òrìṣà nulẹ̀ àsọwáyé káwọn afọ́mọ ní òrìṣà kẹ́kọ̀ọ́ yá ìbẹ̀rẹ̀ sí kọ́ màá sọ fún pé ìmọ̀ journalism ló jẹ́ kí wọ́n wá bá mi fi rú nǹkan báyìí náà. Ẹni tí wọ́n ń sọ yìí ó ti kú. So ó ti kú. Sheikh Alfa ńlá Muhammadul Awwal òun ni wọ́n ń sọ yìí o ẹni yẹn ti kú. So báwo la ṣe fẹ́ rí bá sọ̀rọ̀ tá a fi lè bí pé nǹkan tẹ́ni báyìí wíre kí lẹ rí sí. Ok ọmọ ẹni yẹn wà láyé ọmọ ẹni yẹn wà láyé so ọmọ ẹni tí wọ́n ń fẹ̀sùn kàn
ó ti jáde pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ báwo ni bàbá àwọn ṣe ní òrìṣà tó wọn ò ní mọ̀ láti kékeré so ó ti tako nǹkan tí ẹni yẹn sọ ọmọ ẹni tí wọ́n ń sọ ó ní kò sí ọmọ kéwù bàbá àwọn tó wọn mọ̀ ní àárín ìgbà tóun ti gbọ́njú ṣe rí i pé bàbá yẹn ń fa wàhálà fúnra ẹ̀ ní ìgbà tó rí pé ó lè di wàhálà sí òun lọ́rùn ó tún change ọ̀rọ̀ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ so ọ̀rọ̀ méjèèjì takora wọn so àwọn pólíìsì bá mú un nísìnyí wá ní òkè kí lẹ rí tẹ́ fi kọ́kọ́ sọ eléyìí so ó ti dáràn bẹ́ẹ̀ yẹn criminal case nìyẹn náà tí àbẹ̀bí olórìṣà òun wọ́n interview ẹ̀ ọdún mélòó sígbà tá a wà yìí ló change ẹ̀sìn rẹ tó kúrò nínú Islam tó doníṣẹ̀ṣe ó ní kò tí ì ju ọdún 4 lọ ok nǹkan tó tí ì ju ọdún 4 lọ ìwọ wá ń sọ pé ìwọ nìwọ gbẹ̀bí fún ìyàwó òkúta gidi tó ti kú tipẹ́tipẹ́ bàbá òkúta gidi ó kú ní nǹkan bíi I think June 2016 16 17 18 19 20 21 22 23 ọdún 7 ìwọ wá ní ọdún 4 years ago náà ló di oníṣẹ̀ṣe tó dẹ̀ nílé òrìṣà so níbo ló ti wá ṣẹlẹ̀ ṣẹ́rí pé ọ̀rọ̀ yẹn kò make sense ó ti takora rẹ̀ ìdí tí inú ṣe bí adájọ́ nìyẹn tí wọ́n ṣe tì mọ́lé tó ṣe tì mọ́lé nìyẹn téèyàn kan bá wá sọ nǹkan kan fún ọ nípa ẹnìkan gbogbo ẹni tó wù kó jẹ́ téèyàn kan bá wá bá ọ nípa èèyàn kan lágbájá orí àfàbáyà oníṣìnà ni lágbájá olè ni lágbájá kankan ọkàn gbọ́ ni o mọ́ bìlífù o ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ ọ̀nà méjì ni tó o bá wá ní interest lórí ọ̀rọ̀ tó o gbọ́ o ní láti ṣe investigation kọ́kọ́ bí náà pé tó ẹni lágbájá ó lè ní o láti bí pé kí ni àwọn nǹkan tó ti gbé tó dá yín lójú tó bá ti ní àwọn èèyàn kan ń sọ náà ni bàtà àwọn tó ń dẹ̀ ń sọ yìí ó dá wọn lójú ni sọ fún ẹni yẹn pé wèrè ni orí rẹ̀ ò pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ mọ́ gbé wá síwájú rẹ̀ mọ́ níjọ́ mi torí tí wọn náà bá fi agree ìpè lágbájá yẹn ò lè ní tí wọn náà ní evidence tó bá tún dọ́dọ̀ ẹlòmíì tó bá sọ fún un yóò sọ pé kódà ìwọ gan ti agree pé ó lè ní sọ̀rọ̀ pé ó ti ń kó ọ papọ̀ òun náà ń pè ní slander ẹ̀ṣẹ̀ tó burú wájú Ọlọ́run ọba ni àti lábẹ́ òfin àti nínú journalism lọ́lọ́run ló ṣe ṣépè fún àwọn tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí ò dá wọn lójú àwọn tó máa ń báyàn lórúkọ jẹ́ Ọlọ́run gbé wọn ṣépè nínú Quran Ọlọ́run sọ pé wailun likulli humazatin lumaza àgbákò orí burúkú gbogbo tí ń jẹ́ tí ò dá Ọlọ́run ní kó máa bá àwọn humazatin asọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dáa láti bàyàn lórúkọ jẹ́ àwọn tó yẹ pé wọ́n máa ń ba orúkọ àwọn èèyàn jẹ́ lórí social media gan pàápàá Olúwa ti ṣẹ́bi lé gbogbo àwọn tó máa ń bàyàn lórúkọ jẹ́ lórí social media abanilórúkọ jẹ́ àti asọ̀rọ̀ ẹni lẹ́yìn ọ̀rọ̀ tí ò dá wa lójú ó wà very dangerous níbi ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́lòmí ti ṣe orí burúkú níbi ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́lòmí ni ò ti ní rí àlìjẹ́nnà wọ̀ kò lè rí ìjọba ọ̀run wọ̀ nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀
nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀, nítorí pé ọ̀rọ̀ tí kò bá dá wa lójú tá à bá ń sọ bí ẹni pé yes bẹ́ẹ̀ ni, a lè máa pàdé ìbínú ọlọ́run. Ìdí nìyí tó fi já sí pé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ tí ò bá ti dá wa lójú, ẹ jẹ́ ká farabalẹ̀ ká ṣe ìwádìí dáadáa, torí pé nǹkan tó gbọ́ nípa èèyàn kan ó ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀, ó dẹ̀ ṣeé ṣe kó rí bẹ́ẹ̀. tó bá ṣe ìwádìí tọ́rọ̀ yẹn bá wá rí bẹ́ẹ̀, ó ṣe ìwádìí ó rí bẹ́ẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ di news. Tí ó bá tí ì rí bẹ́ẹ̀, ó ń jẹ́ rúmọ̀. Ó dẹ̀ máa ń tètè spread káàkiri. Àwọn fúùlù dẹ̀ ni wọ́n máa ń gbé àwọn rúmọ̀ káàkiri. So kó tó lè gbé nǹkan kan jáde, ó ní láti já sí pé ó ní láti ṣe àwọn investigation. You have to verify your information before it becomes news, before the dissemination. Kó tó lè spread the news, ó láti ṣe ìwádìí dáadáa. Láti sọ yí pé iṣẹ́ mídíà, lábẹ́ mídíà fún rẹ̀ odidi kọ́ọ̀sì ni fún bí ọdún 4 ní yunifásitì. Communication odidi kọ́ọ̀sì ní yunifásitì. Journalism odidi kọ́ọ̀sì ní yunifásitì. Ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wa ni wọ́n ń pè ní information technology, odidi iṣẹ́ ni. Kọ́ ọmọ báyàn sọ̀rọ̀ náà pé communication. Gbogbo àwọn kìíní àwọn òyìnbó ò ṣeré débẹ̀ tí wọ́n fi sọ di odidi course tí èèyàn kọ́. Báwo náà ṣe ń sọ̀rọ̀, ọ̀rọ̀ wo ló fẹ́ sọ, àwọn wo ló fẹ́ sọ̀rọ̀ wọn. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú journalism, nǹkan 5 tó máa kọ́kọ́ wádìí ni pé wọ́n ń pè ní 5W. Ipe what happened gẹ́gẹ́, kí ló ṣẹlẹ̀ gan-an, kí ló ṣẹlẹ̀, what happened, kí ló ṣẹlẹ̀. Then when it happened, ìgbà wo ló ṣẹlẹ̀, ìgbà wo ló ṣẹlẹ̀. Where, níbo ló ti ṣẹlẹ̀, níbo ló ti ṣẹlẹ̀. Who is involved, àwọn wo ni nǹkan yẹn ṣẹlẹ̀ sí, àwọn wo ni nǹkan yẹn ṣẹlẹ̀ sí. Then why it happened, kí ló dé tó ṣe ṣẹlẹ̀. Sórí tó bá bẹ̀rẹ̀ sí ṣe investigation wẹ́rẹ́wẹ́rẹ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ lórí 5Ws yẹn, yóò yà ọ́ lẹ́nu pé information ti máa dọ́dọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. So lágbèjúwe nísìnyí, Tani Olohun táwọn ọlọ́pàá arrest yìí nísìnyí. So òun lẹni tí wọ́n arrest. So what happened, kí ló dé tí wọ́n ṣe arrest ẹ̀. When, ìgbà wo ni wọ́n arrest ẹ̀. Níbo ni wọ́n ti arrest ẹ̀. Why táwọn ọlọ́pàá ṣe arrest ẹ̀. So mọ̀ pé gbogbo àwọn kan tá à ń béèrè yìí ló ní èsì. Tó bá bẹ̀rẹ̀ sí ṣe investigation, ó wàá mọ̀ pé okay, gbogbo àwọn information tó bá wá gather lára 5Ws yẹn, ó ṣẹ̀ṣẹ̀ tún wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Ìpè kí ló ṣe gan-an, okay, kí ló ṣe. So ó bẹ̀rẹ̀ sí wádìí àwọn nǹkan information táwọn èèyàn bá ń sọ fún ọ nípa àwọn nǹkan tó ṣe. Ó ṣẹ̀ṣẹ̀ tún wá máa wádìí pé ṣé nǹkan tí wọ́n ló ṣe yẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Gbogbo àwọn tó ń bá ń dárúkọ rẹ̀ ipò ṣe nǹkan bá ó láti lọ wá bó ṣe get information lọ́dọ̀ àwọn yẹn náà. Ìdí nìyí tó já sí pé tẹ́ bá wo program tá à ń fi hàn yìí, ẹ rí i pé à ń mú àwọn evidence wá pẹ̀lú àwọn fídíò.
mo ti post picture ẹ̀ tí police send sí mi ipe lóòótọ́ wọ́n ti arrest ẹ̀. So kí ló ṣe àwọn nǹkan tó ṣe pọ̀ gidigidi o. Mi ò ní àǹfààní láti máa ka gbogbo àwọn ìyẹn fún wa nísìn báyìí nítorí pé tí police bá arrest ó níye hours tó máa fi wà ní ọ̀dọ̀ wọn tí àwọn yẹn á ṣètò gbogbo paperwork láti gbé lọ sí court. tó bá gbé lọ court wọ́n á tender wo evidences oríṣiríṣi ìdí táwọn ṣe arrest ẹ̀. Adájọ́ máa wá ní òun máa yẹ gbogbo ẹ̀ wò. tó bá yẹ sí pé nǹkan tó lágbára ni tí wọ́n wò pé ó lè sá lọ wọ́n á ní kán lọ tì mọ́lé. Adájọ́ máa wá mú ọjọ́ tó fẹ́ gbọ́ tó fẹ́ ṣe hearing pé wọ́n fẹ́ gbọ́ lọ́tún lósì látọ̀dọ̀ àwọn èèyàn lóríṣiríṣi kí ló ṣe. wọ́n á wá wo nǹkan tó ṣe lábẹ́ òfin. òun náà gba lọ́ọ̀yà. tí adájọ́ bá rí yí pé ó wà unbailable adájọ́ ní power láti sọ pé kó refuse bail ipò òun ò ní jẹ́ kí wọ́n bail ẹ̀. irú ìtọ́ṣẹlẹ̀ sí Àṣàbí ìyẹn ìyá ọlọ́ṣun ẹ rí i pé wọ́n jẹ́ kán bail ẹ̀ torí àwọn náà gba lọ́ọ̀yà but adájọ́ dẹ̀ ló ní final say. so ìdí nìyí tó fi já sí pé a ní láti wà very very careful. ẹni tó wà lórí social media yìí tó ti kọwọ́ bọ personality ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó má lérò yìí pé òun mú jẹ́ o kò mú jẹ́ o kò mú jẹ́ o kò mú jẹ́ o. ìjọ́ wo lẹ́yìn rí àwọn ọmọ Haúsá kí wọ́n máa ṣe gbòòrà dáradára tí àwọn Yorùbá ń ṣe lórí social media yìí àbí àwọn ọmọ Ìgbò wọ́n máa ṣe gbogbo pálapàla yìí. àwọn obìnrin náà tó jẹ́ Yorùbá wọ́n á bẹ̀rẹ̀ sí máa ṣépè fúnra wọn lórí social media wọ́n ṣépè fọ́mọ ara wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa tú àṣírí ara wọn káàkiri lórí social media. àwọn òyìnbó ò gbé social media yìí kalẹ̀ fún gbòòrà dáradára. àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó ní làákàyè náà wà tó já sí pé ẹ̀ẹ́rẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n kọ̀ọ̀kan tí wọ́n bá ní kankan tó fẹ́ ṣàǹfààní fáwọn èèyàn lè rí wọn lórí social media. tí kì í bá ṣe nature iṣẹ́ tèmi ń ṣe gbogbo ni mo ti wá fẹ́ máa ráyè láti máa wá social media wá ṣe kíni ní gbogbo ìgbà no. ṣùgbọ́n nǹkan míì tó bá ṣẹlẹ̀ wọ́n máa pè mí láti Ìlọrin wọ́n máa pè mí láti àwọn ìlú káàkiri nítorí pé tí èmi bá fẹ́ present wọ́n mọ̀ pé wọ́n á gbọ́ reliable information. èmi ò kí ń gbé information kankan wá sórí social media tí ò rí bẹ́ẹ̀ no. ìwádìí mi wà tá à ń ṣe lọ́wọ́ ní ti pé ó ti tó ọdún 3 ọdún 4 èmi ọdún 2 a ní sọ̀rọ̀ lórí ẹ̀ kò sí nǹkan tí ń kàn wá lójú kò sí nǹkan tí ń kàn wá lójú kò sí nǹkan tí ń kàn wá lójú. ọ̀rọ̀ ọlọ́rọ̀ bí Ọlọ́run ò ṣe fẹ́ ká máa sọ̀rọ̀ nípa èèyàn kan ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n ń jà ọ̀rẹ́ ìwọ náà jọ ọ̀rẹ́ kẹta ọ̀rẹ́ kan wá fẹjọ́ ọ̀rẹ́ kẹta sùn lágbájá orí kan tó ṣe sọ mọ̀ pé mo yá aṣọ tá a rà níbi kíní sọ mọ̀ pé aṣọ yẹn ó ti jẹ́ kí ayọ̀nù ó bàjẹ́ àbí ó dà pé aṣọ yẹn gan ti ń rùn òun ọ̀tẹ̀ mọ́ bóyá ó fi ṣe ògùn ní o
torí gbà tó tiẹ̀ wọlé òun wá ń rù báyìí òun ti ń fura pé ìkànnì lágbájá kankan ìwọ náà ti ń wo bẹ́ẹ̀ torí bí ṣe ń ṣe yẹn ó dàbẹ́ ni pé ń jáde ó dàbẹ́ ni pé ẹsẹ̀ rẹ̀ gùn. àìsọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí èèyàn kan bá wá sọ kankan pé èèyàn kan farabalẹ̀ má sọ kankan farabalẹ̀ gbọ́ kó wá sọ fún pé ok o ti gbọ́ tó bá sọ kankan wá ní no kó farabalẹ̀. ìwọ náà láti pe ẹni yẹn àbí kó pa àwọn méjèèjì jókòó kán rojọ́ sódà ọmọ bọ́rọ̀ ṣe jẹ́ tó bá sì rí pẹ́jọ́ tí wọ́n rò kò yí ọ torí àwọn ẹlòmíì tó bá ń rojọ́ báyìí wọ́n máa fi òdodo pamọ́ kò ní jẹ́ kí wọ́n mọ báwo ló ṣe fẹ́ dá sí ọ̀rọ̀ sọ fún wọn pé ó lè dá sí ní tiẹ̀ torí ẹjọ́ tó ń rò yìí kò kílíà ẹjọ́ tó bá kílíà lèèyàn máa ń dá sí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí òjíṣẹ́ sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́lòmíì máa ń sọ tí ò ní care fún kò ní care fọ́rọ̀ tí ń sọ ọ̀rọ̀ yẹn sí ni ọlọ́run ó fi bínú jù sínú iná mélòó sí ni ọ̀rọ̀ tẹ́lòmíì ọmọ sọ tí ò ní care fún tó ṣe pé ọ̀rọ̀ yẹn lọ́lọ́run fi sínú ìjọba àlìjẹ́nà so tí ń já sí pé ọ̀rọ̀ ó ṣòro sọ ká ṣọ́ ahọ́n wa ahọ́n ta lọ́lọ́run ló gbé dé àgọ́ ọlọ́pàá ó ti sọ̀rọ̀ sáwọn ọlọ́pàá ó sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá kódà ó ti ṣe àwọn oníṣẹ̀ṣe gan-an tí wọ́n mọ̀ kí ló fi ṣẹ̀ wọ́n àwọn kọ́ ni wọ́n rán ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ń jẹ́ àwọn kọ́ ni wọ́n rán ìmí tó bá dẹ̀ jẹ́ fúnra rẹ̀ wọ́n ń kan sára sí pé a wà lẹ́yìn ẹ̀ máa jẹ́ lọ tí wàhálà rẹ̀ bá wá dé wọ́n á túká ẹ jẹ́ kí a fi ara balẹ̀ dáadáa nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa fara balẹ̀ o a ní sọ ọ̀rọ̀ yìí jù báyìí lọ lásìkò yìí àwọn information tó bá yẹ ká mú wá tó bá necessary a máa gbọ́.